Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bábáwọ́ olùfẹ́ wa wọ́n àgbéyìnga ṣe ń lọ́ba fún àánú àti ojúrere ńlá láti àrígbà fún oore ọ̀fẹ́ láti tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kẹsàn-án. Àgbàdúrà wípé ajé ọrọ̀ ìbùkún ìtẹ̀síwájú àti ìgbéga ńlá yóò wá sí ojú ọ̀nà wa ní ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ajé ọjọ́ 15 oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ó yẹ kí a fẹ́ràn àwọn àna. Ó yẹ kí a fẹ́ràn àwọn àna. A mú àkọ́sórí wa nínú ìwé Júdà orí ìkíní ẹsẹ̀ ìkọkànléníogún. Júdà orí ìkíní ẹsẹ̀ ìkọkànléníogún. Ẹ máa pa ara yín mọ́ nínú ìfẹ́ Ọlọ́run. Ẹ máa retí àánú Olúwa wa Jésù Kristi títí di ìyè àìnípẹ̀kun. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Rúùtù orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ títí dé ìkejìdínlógún. Ìwé Rúùtù orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ títí dé ìkejìdínlógún. Naomi sì wí fún àwọn aya ọmọ rẹ̀ méjèèjì pé, ẹ lọ kí olúkúlùkù padà lọ sí ilé ìyá rẹ̀, kí Olúwa kí ó sì ṣe rere fún yín gẹ́gẹ́ bí ẹ̀yin ti ṣe fún àwọn òkú àti fún mi. Kí Olúwa kí ó fún yín kí ẹ̀yin lè rí ìsinmi olúkúlùkù yín ní ilé ọkọ rẹ̀. Nígbà náà ni ó fi ẹnu kò wọ́n lẹ́nu. Wọ́n sì gbóhùn sókè, wọ́n sì sọkún. Wọ́n sì wí fún un pé, nítòótọ́ àwa ó bá ọ padà lọ sọ́dọ̀ àwọn ènìyàn rẹ. Naomi sì wí pé, ẹ̀yin ọmọbìnrin mi, ẹ padà. Èéṣe tí ẹ̀yin yóò fi bá mi lọ? Mo ha tún ní ọmọkùnrin ní inú mi tí ìbá fi ṣe ọkọ yín bí? Ẹ padà, ẹ̀yin ọmọbìnrin mi, ẹ máa lọ, nítorí èmi di arúgbó jù àti ní ọkọ. Bí èmi wí pé èmi ní ìrètí, bí èmi tilẹ̀ bí ọ̀kan ní alẹ́ yìí tí èmi sì bí ọmọkùnrin, bí èmi tilẹ̀ ní ọkọ ní alẹ́ yìí tí èmi sì bí ọmọkùnrin, ẹ̀yin a lè dúró dè wọ́n títí wọn yóò fi dàgbà bí? Ẹ̀yin a lè dúró dè wọ́n ní àìní ọkọ? Rárá o, ẹ̀yin ọmọbìnrin mi, nítorí pé inú mi bàjẹ́ gidigidi nítorí yín tí ọwọ́ Olúwa fi jáde sí mi. Wọ́n sì gbé ohùn wọn sókè, wọ́n sì tún sọkún. Ọ́pà sì fi ẹnu kò ìyá ọkọ rẹ̀ lẹ́nu, ṣùgbọ́n Rúùtù fà mọ́ ọn. Ó sì wí pé, kíyèsí, orogún rẹ̀ ti padà sọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ àti sọ́dọ̀ àwọn òrìṣà rẹ̀. Ìwọ náà padà tẹ̀lé orogún rẹ̀. Rúùtù wí pé, má ṣe rọ̀ mí o láti fi ọ́ sílẹ̀ tàbí láti padà kúrò lẹ́yìn rẹ, nítorí ibi tí ìwọ bá lọ ni èmi yóò lọ, ibi tí ìwọ bá sì wọ̀ ni èmi yóò wọ̀. Àwọn ènìyàn rẹ yóò jẹ́ ènìyàn mi, Ọlọ́run rẹ yóò sì ṣe Ọlọ́run mi. Ibi tí ìwọ bá kú ni èmi yóò kú o. Níbẹ̀ ni a ó sì sin mí. Kí Olúwa kí ó sì ṣe bẹ́ẹ̀ sí mi àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú, bí ohun kan bí kò ṣe pé ikú bá yà wá, ìwọ àti èmi. Nígbà tí òun sì rí i pé ó pinnu rẹ̀ tán láti bá òun lọ, nígbà náà ni ó dẹ́kun ọ̀rọ̀ ìsọ. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Ní ìgbà tí mo lọ fún ẹ̀kọ́ oyè ìmọ̀ ìjìnlẹ̀ kejì mi, mo fa ìyá mi lé ìyàwó mi lọ́wọ́ ní àmọ̀dájú pé yóò tọ́jú wọn dáadáa. Olùrànlọ́wọ́ tòótọ́ ni ìyàwó mi o. Olùrànlọ́wọ́ tòótọ́ sì jẹ́ ìbùkún ńlá, kì í ṣe fún ọkọ rẹ̀ nìkan o, bí kò ṣe àwọn àna rẹ̀ pẹ̀lú. Kò ní máa wá ọ̀nà láti figagbága pẹ̀lú wọn tàbí rí wọn fín rárá o. Kàkà bẹ́ẹ̀, yóò ran ọkọ rẹ̀ lọ́wọ́ nípa bíbu ọlá fún àwọn ènìyàn rẹ̀. Ní ayé òde òní, àwọn obìnrin kan máa ń sọ pé ọkọ àwọn nìkan ni àwọn fẹ́ o. Kò sí ohun tó kàn wọ́n nípa àna wọn rárá o. Èyí kò tọ̀nà, nítorí ilé kan ni ọkọ wọn ti jáde wá, àti pé gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, wọ́n ní ojúṣe láti fẹ́ràn àwọn ènìyàn ọkọ wọn náà pẹ̀lú. Rúùtù jẹ́ ọlọ́gbọ́n obìnrin. Nígbà tí ó fẹ́ ọmọ Naomi, ó mú Naomi gẹ́gẹ́ bí ìyá rẹ̀. Ìfẹ́ rẹ̀ fún Naomi tóbi gan débi pé nígbà tí ọkọ rẹ̀ kú, ó fi ìlú rẹ̀ sílẹ̀ láti tẹ̀lé ìyá ọkọ rẹ̀ lọ sí ibi tí kò mọ̀ rí, tí kò sì dé rí. Ó ṣetán láti la ewu kọjá láti tọ́jú ìyá ọkọ rẹ̀ tó ti dàgbà. Ní èrè, Ọlọ́run san lẹ́san o nípa fífún ní ilé mìíràn. Iṣẹ́ ìsìn Rúùtù sí ìyá ọkọ rẹ̀ ó ṣí ilẹ̀kùn ìṣèso fún un nínú ìwé Rúùtù orí ìkíní ẹsẹ̀
ìkẹrin àti ní àkọsílẹ̀ ìdílé Jésù Kristi nínú ìwé Mátíù orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹwàá. Ìwọ yóò rí orúkọ rẹ̀ ní ẹsẹ̀ ìkarùn-ún. Fífẹ́ràn àwọn àna ẹ̀wẹ̀ kì í ṣe ìyàwó nìkan. Àwọn ọkọ náà gbọ́dọ̀ fẹ́ràn àna wọn kí wọ́n sì bọlá fún àwọn àna wọn, torí pé wọ́n ti ṣe gbogbo ètò ìyàwó tó yẹ. Gbogbo ètò tó yẹ kò túmọ̀ sí pé àwọn òbí ìyàwó tàbí àwọn ẹbí ìyàwó kò ṣe pàtàkì fún wọn mọ́. Fún àpẹẹrẹ, Jésù ó wo ìyá ìyàwó Pétérù sàn nítorí ó ṣe àbẹ̀wò sí ilé Pétérù nínú ìwé Mátíù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìnlá dé ìkarùndógún. Lójú ẹsẹ̀ tí Jésù ń wò sàn, ó dìde ó sì ṣe ìtọ́jú wọn. Tí wọn kò bá tọ́jú rẹ̀ dáadáa ṣáájú àsìkò náà, tí wọn kò bá fi àyè gbà á nínú ilé náà, kò ní ronú àti ṣe ìtọ́jú gbogbo ènìyàn tó wà níbẹ̀ àti ọkọ ọmọ rẹ̀ pẹ̀lú. Tí o bá ṣe ìgbéyàwó, Ọlọ́run ń fi ọ́ sínú ìdílé ọkọ tàbí aya rẹ̀ nítorí ó fẹ́ kí o na ọwọ́ ìfẹ́ sí wọn ni o. Yálà wọ́n ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ padà sí àbí bẹ́ẹ̀ kọ́, ojúṣe tìrẹ ni láti fẹ́ràn wọn o. Kò sí ẹni tí ń pa ìmọ́lẹ̀ kékeré tí ó ní, nítorí gbogbo ènìyàn yòókù ń gbé nínú òkùnkùn o. O kò ní torí wípé àwọn ènìyàn kan ń gbé nínú òkùnkùn ìwọ pa ìmọ́lẹ̀ tìrẹ. Dípò bẹ́ẹ̀, yóò mú ìmọ́lẹ̀ rẹ̀ tàn sí fún gbogbo àwọn ènìyàn láti rí. Tí àwọn àna rẹ kò bá tí ì gbàgbọ́ nínú Jésù, ìgbéyàwó rẹ ó ti tó fún ọ láti fún ọ ní àǹfààní láti fi ìmọ́lẹ̀ hàn wọ́n o. Béèrè fún ọgbọ́n Ọlọ́run láti lè bá wọn lò lọ́wọ́ Ọlọ́run àti nínú ohun gbogbo tí o bá ń ṣe. Jẹ́ kí ìfẹ́ Kristi máa ṣàkóso ọkàn rẹ o, kí ó máa ṣàkóso iṣẹ́ rẹ àti àwọn ìpinnu rẹ. Kókó ọ̀rọ̀ ìṣe: ó yẹ kí o fẹ́ràn àwọn àna rẹ, yálà wọ́n ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú tàbí wọn àbí bẹ́ẹ̀ kọ́. Ẹja sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ o láti fẹ́ràn àwọn àna mi. Olúwa, ẹ jẹ́ ká sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti fẹ́ràn àwọn àna wa. Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa. Àwa tí a sì ti fẹ́ràn àwọn àna wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ má ṣe jẹ́ ká yí padà. Ẹ jẹ́ ká Olúwa fún wa ní oore ọ̀fẹ́ láti túbọ̀ máa fẹ́ràn wọn sí. Kò ní fi ṣe ohun tí wọ́n lè ṣe fún wa, ṣùgbọ́n nítorí kí ìmọ́lẹ̀ wa kí ó lè tàn sí ọ̀nà wọn àti kí àwọn náà kí ó lè yí padà sí ìlànà Ọlọ́run. Kí Olúwa kí ó fún wa ní oore ọ̀fẹ́ láti máa fi ìfẹ́ hàn sí wọn. Ọlọ́run yóò sì fún wa ní oore ọ̀fẹ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.